tó Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba ìdùn àpè agbẹnimọ́dẹ̀yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba adógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fẹ́. Elédùmarè adúpẹ́ ọ̀pọ̀ kàwáyé láàárọ̀ yìí ó jí wa sí mọ́lẹ̀ àlàyé. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìwọ torí pé wọ́n lọ́ba tó gbọngbọ́n, ọba tí ò fara ti nǹkankan, ọba tí kì í tọrọ jẹ, ọba tí kì í tọrọ mu, ọba tí kì í sunkún, ọba tí kì í jẹ̀bi ọ̀rọ̀, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn rọjọ́ wájú ọba kankan, ọba ajípọ̀jọ́ kúdà. Mo yìn ọ́ lógo ọba ògóògó. Tó ibà yín ìyàmí òṣòmọ̀gà yín láti lọ́jọ́ pàtàkìjọ́ kan àti fún jòróró. Ẹ̀yin lọ ṣáláńsóló òṣòlò ṣáláyìn tẹ̀wẹ̀ nínú omi ṣáláńsóló. Òjijì fìrí ọ̀dẹ́sápó yaró àrògìdìgbà sákòyó ogun oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímòjì èèyàn. Ìbà láàlú ògiri òkò. Òbánidásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Onímí sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹbọra ti jẹ́ látọ̀ pa. Èṣù mọ́sẹ̀ ilẹ̀ Yorùbá mọ́dàlẹ̀ Yorùbá rú. Àwọn kàńdánù rẹ̀ sí ilẹ̀ Yorùbá ni ọba àṣà kọ́ bá wa dà sígbó. Ká má lè taṣọ àbùkù bá àlàálẹ̀ Yorùbá. Tó ilẹ̀ ọ̀gẹ́rọ̀ dọwọ́ rẹ lónìí, ilẹ̀ apè ọlọ́run afẹ́kọ̀ọ́ gbọ́n wa. Ilẹ̀ apè, ilẹ̀ mọ́jà ṣe ọtẹ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ o, mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Aṣọ ẹni tá tẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè dọwọ́ rẹ lónìí, mọ́jà bá rọ ẹni bẹ́ẹ̀ dá nǹkan papọ̀. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ mọ́jà ó dàrú. Ẹ̀yin ènìyàn mi, ẹ máa jó jàgídíyòdò. Kí ló fajó tí mo ní ẹ máa jó jàgídíyòdò? Ijó ayọ̀ náà ni. Ijó ayọ̀ la máa bá wọn jó. Ní nǹkan bí ọwọ́ aago 7 ìrọ̀lẹ́ àná, mo kàn déédéé rí breaking news. Kí ni news kí ni break? Tẹ́ bá dẹ̀ ti gbọ́ breaking news, ìṣẹ̀dá kan sọ pé wọ́n ti gé orí ọmọ tuntun lọ ní Sokoto, àbí kan náà ti gbé pásítọ̀ kan ní Mẹ̀dúgùrì. Àwọn àròyìn tá a máa ń gbọ́ náà nìyẹn, kì í ṣe ìròyìn tó lálàáfíà. Eléyìí tí nǹkan máa gbọ́ ni mo kàn rí pé kinní kan Tawun of Iwo has been apprehended by DSS. Kí ló dé DSS láago 7 ìrọ̀lẹ́? Mufuti Iwo bọ́wọ́ àwọn DSS ṣe bà lẹ́yìn ìrọ̀lẹ́ àná nù. Wọ́n ti lọ fẹ̀rọ̀ wá lẹ́nu wò. Tí ìjọba ò bá ṣe bẹ́ẹ̀, wàláhì ọkùnrin yóò di mọ́látàsí ni. Làwọn ń gbọ́ lábẹ́ kọ́mẹ́ǹtì mi lánàá lábẹ́ aṣọ, làwọn ń gbọ́ táwọn èèyàn sọ pé 2018 ló ti bẹ̀rẹ̀ kinní rádaràda yìí. 2018 oríṣiríṣi olúkálùkù sáà wá mú àwọn ọ̀rọ̀ tí wọ́n ní Ògbómọ̀ṣọ́ tó dàrú lórí ọ̀rọ̀ oní ìmáàmúdé òun àti Olúwo ló dá sí tí wọ́n da ìlú Ògbómọ̀ṣọ́ rú. Àwọn náà bá yé ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́. Ọkùnrin yẹn ò bá ti fi diplomacy yanjú ọ̀rọ̀ ara ẹ̀. Tí ìbá níyanjú, àwọn ọmọdé ó ti gbéraga bọ̀. Torí pé èèwọ ni wọ́n ti máa fún àwọn èèyàn sàtífíkẹ́tì àlùjánnà àti sàtífíkẹ́tì iná. Yóò wọná ni, yóò wà àlùjánnà ni. Láì ṣe gbákejì ànábì. Ó sú everybody o. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá, táwọn kọ̀ọ̀kan jáde lọ́dọ̀ wọn ti ń di wàhálà sí wọn lọ́rùn, tí wọ́n máa wòran bó ti bẹ̀rẹ̀ nu. Tẹ́ bá rí ibi tí ń bá lọ, ọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ DSS gan ni, ọ̀rọ̀ psychiatric ni. Ó lè ṣe lọ káwọn ọmọ ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọmọ léńjé tẹ́ kó wọn jọ, tẹ́ wà pé wọ́n gba wá pín fúláàgì Nàìjíríà fún wọn, fúláàgì kọ́ńtírì míì. Ẹ wá ní wọ́n máa yan, kí wọ́n máa nìkan máa yan. Àwọn ni ó gba orílẹ̀-èdè yẹn lẹ̀ lọ́wọ́ Ísírẹ́lì ní Nàìjíríà ní Ìwó. Bọ́ọ̀sẹ̀ jẹ́ Nàìjíríà tó jẹ́ bí irú Àbújá àbẹ́kọ̀, yàrá mi sọ pé olúùlú Ìwó.
wọ́n lò náà ni the first person tó kọ́kọ́ lọ dá ọjà mùsùlùmí lẹ̀ ní Ìwó. Àwọn ará Ìwó ẹ̀dẹ̀ ń wòran ogun tí ó ja ọjọ́ iwájú àwọn ọmọ yín, ẹ̀dẹ̀ rí tó bẹ̀rẹ̀. Àwọn àmọ́ gbọ́ lábẹ́ta pé kì í sì sọmọ ìlú àwọn o, ìgbéra bàbá rẹ̀ ibẹ̀ ṣe máa sọ nìyẹn. Nígbà yẹn jẹ́ gbéra tẹ́ ẹ sì ń wòran tí fi ń tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án yín kà á. Tí bàbá yẹn bá jẹ́ gbéra sọ yẹ kó máa ha. Ìran Yorùbá bọ̀ là ń bá ní àjò wa lọ. Àrí báyìí láti lẹ̀ kárí tí ó ba nǹkan jẹ́. Yorùbá ní igi gogoro mọ́ gbomi lójú àtòkèrè láti máa wò. Kí ló fà tá à ń wò látòkèrè? Ṣé bí kò má bàa gún wa lójú ni? Ẹ wá rí igi gogoro tí ó gún ọjọ́ iwájú yín lójú. Ẹ wá wò látòkèrè, ẹ wò lẹ́gbẹ̀gẹ̀, ẹ wá da ojú yín lẹ̀ báyìí. Igi gogoro ogun tàmẹ̀dù náà ó tó kó sínú ẹ̀. Kọ́lọ́ gbà wá lọ́wọ́ ìpè àràtà ni ó tó kẹ̀kẹ́ ṣe tó wà kẹ̀kẹ́ jẹ́ o. Torí ẹ̀ ni gbogbo ẹ̀yin fọmọ́lékéwú ẹ máa lọ yẹ àwọn àáfàá tí ń kọ́ ọmọ yín ní kéwú, ẹ máa yẹ̀wò ń wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kó tiẹ̀ ṣe sàlámà lékún rọ̀lẹ́ kẹyọjú sí ẹ kẹwò orun tí máa ń fi. Kó mọ̀ sí lè tí ń fi gbó, kó mọ̀ sí lè tí skandà láàmú. Ibi tí mo ti bẹ̀rẹ̀ nu, ibi tí mo látàsílẹ̀ ti bẹ̀rẹ̀ ti ẹnu, ẹ lọ ka ìtàn yẹn dáadáa. Ibi tí àwọn Boko Haram ti bẹ̀rẹ̀ tí wọn náà nìyẹn tó di wàhálà sí wọn lọ́rùn lénìí tí wọn ò bọ́ ń bẹ̀ nílẹ̀ Haúsá. Tí wọn ò bọ́ ń bẹ̀ nílẹ̀ Haúsá. Ìyẹn ti lọ pé ọwọ́ ìjọba tẹ̀ ti tó yẹn. Eléyìí tó jọ mí lójú jù tó jẹ́ kejì tí mo mú wá, ó ní àwọn èèyàn wa kan tá à ń pera wa ní Yorùbá Nation. Àwọn section kejì, section Mọ̀mọ́dúpẹ́ Onítìrí, àwọn kéèsì tí mò ń treat láàárọ̀ yìí, àwọn kéèsì tó jọmọ́ bí àrùn ọpọlọ ni mò ń dọ́gbọ́n treat. Tá à ń fojú wò pé kì í ṣàrùn ọpọlọ ni tó sì jẹ́ àrùn ọpọlọ. Tọ́lọ̀ máa ní kí n lè rí fídíò yẹn mú wá, màá jẹ́ rí. Ọmọkùnrin kan onímárúwá ni. Ọlọ́pàá wá arrest ẹ̀, wọ́n jókòó sínú márúwá rẹ̀. Ìwọ̀n sọ fún onímárúwá yẹn wọ́n sọ fún ọlọ́pàá pé àánú ẹ̀ ń ṣe mí tó ń bá bẹ̀rẹ̀ sí ní bá ọ fa wàhálà nísìnyí, ipá rẹ̀ ò ní ká. Wípé àwọn tó jẹ́ pé country yìí àti last year làwọn ti gba country, làwọn ti gba YMCA ṣàbílò porúkọ kìíní yẹn, pé láti last year April 15 àbí nǹkan April 18 dẹ̀ ló pè é, làwọn ti declare Yorùbá Republic, orílẹ̀-èdè Yorùbá, pé kò yẹ káwọn ọlọ́pàá yẹn wá ń ta, pé iṣẹ́ tí ọlọ́pàá ń ṣe iṣẹ́ ẹlẹ́gà ni. Ọlọ́pàá yẹn wá wo ojú rẹ̀ pé ṣé wèrè ni wọ́n ni, ṣé mò ń mú ni ẹni. Ojú gba èmi gan tì nígbà tí mò ń gbọ́ conversation yẹn, pé irú ẹ̀dá wo tún lélẹ̀ tí ń kílìmù declaration Dúpẹ́ Onítìrí níwò yìí. Ẹ̀yin ènìyàn wa, tẹ́ ẹ bá nírú wọn lẹ́gbẹ̀ẹ́, ẹ dákun ẹ advice wọn ká má lọ fara káṣá o. Ìyẹn tó wà ń tà ń sì le kọjá kéèyàn kan máa sọ̀rọ̀ declaration Dúpẹ́ Onítìrí o. Ẹni ọwọ́ bá bà, ṣẹ́ra àwọn Dúpẹ́ Onítìrí ti sá lọ kó country. Òun fún ara rẹ̀ tó declare ibi tí ọpọlọ yín ti jọba nìyẹn, tí kì í bá ṣe pé ẹ̀yin jẹ́ wèrè. Ẹni tó declare pé ìlú ẹ ti gba òmìnira, òun gan sá lọ sí ìlú òyìnbó ni, kò lè wọ Nàìjíríà wá. Àwọn ọmọ tẹ́ kó sínú ní Òkè Àdó Ìbàdàn tẹ́ kó wọn tìmọ́lé dè ní táàrí wọn bẹ́ẹ̀lì wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dè ní.
ìwọ kan náà tó wà lọ́njà ládùúgbò kan mi ti mọ̀ gbogbo Ondo state ti ń bá ọkùnrin yẹn fa wàhálà ni ọlọ́pàá yẹn wá tí kì bá ṣe pé ọlọ́pàá yẹn jẹ́ àgbàlagbà Yorùbá bàbá yẹn ò bá tó pé bí àwọn bíi àwọn Yíbò yẹn àbí Niger Delta yẹn àbí bí àwọn yẹn tẹ̀ tó lè fojú wò pé Yorùbá ni tó bá lọ jẹ́ bí àwọn Àrèwá yẹn ní lọ ń sọrú declaration yẹn wájú ẹ̀ ìyẹn lè pa kó ní pé òun rí i pé ó fẹ́ gbé súnmọ́ mi I'm telling you torí ẹ̀yin tẹ́ kún ta tẹ́ ń claim pé ẹ ti gba nation ẹ wà very careful ẹ wà very very careful irú nation wo lẹ gbà tẹ́ ń lọ ń bá ọlọ́pàá jiyàn pé kó kárára rẹ̀ kún ta pé wọ́n ti fún yín ní declaration ẹ wà very careful kẹ́ má bàa fara káṣá mo mọ̀ pé àwọn kan náà wà lóyìnbó náà wọn tí wọ́n sá lọ tí wọ́n ta sí mi ní orí ètò yìí èmi ò ní ká má ta sí mi mi ní kẹ́ ẹ má bú mi ṣùgbọ́n ẹ pé àwọn ọmọ yín tí wọ́n ń ṣe bí wèrè nígboro kì í ṣe tó wà ńlẹ̀ nìyẹn lọ́wọ́ báyìí n ta yanjú lọ́wọ́ yàtọ̀ sí gbogbo ohun tí wọ́n ń sọ yẹn ẹ má jẹ́ wọn fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ pé wọ́n ẹ jẹ́ wọn mọ̀dodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀dodo èwo ni wọ́n ti gba declaration nínú yílọ̀ tá n bá lọ yìí ìbínú wo fi gé orí ẹlòmíì tó bá sọ̀sọ̀kúsọ èmi ti sọ tèmi fún yín o ẹ wo fídíò yẹn kẹ́ wo tàkúrọ̀sọ ọlọ́pàá yẹn àti tọmọ yẹn ọlọ́pàá ní eré mọ́. ẹ̀mẹ́rù mi o. ó yá ọgbọ́n rà lé bàbá. ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ kò sí pé kíni kò yẹ ká tẹ máa drag gbogbo eléyìí kò yẹ ká máa drag gbogbo eléyìí ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ láti ọ̀dì April 12 kò yẹ kọ́lọ́pàá kankan wà lójú nílẹ̀ Yorùbá mo ń tọ́ mo ń bá yín sọ. sójà lẹlọ ẹ yá tètè lọ kó sójà wá. tèlé ò ní di pé kó sójà wá. ẹ gọgán. òní àwọn wo ló gọ. ìwọ gangan. èmi gọ. nítorí pé mo ń sọ nǹkan tí ó ṣẹlẹ̀ nílùú. a ló gọ. ẹ̀yin ò mọ̀ ni ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ̀ ni. ó gọgán. ok o torí ẹ̀ náà ìkẹ́ I don't want to drag more than this before. ó tọkùnrin. ó tó bá lé ilé ẹ ṣe. èmi ò tó bá lé ilé mi ṣe ẹ̀yin ẹ̀ tó bá lé ilé yín ṣe. tó o bá dé ìwọ lẹ́nu irú ẹ oníhùndá Yorùbá ní ìjọ ilẹ̀. kò é ṣe Yorùbá ilẹ̀ Democratic Republic of the Yorùbá ni kì í ṣe pé bóyá pé kí ni. ta ló mọ̀ ẹ́ níbẹ̀. ṣé kò í ṣe dandan kọ́ mọ̀ mi ọmọ ilẹ̀ Yorùbá ni mi ṣé bí Yorùbá lẹ́yìn náà. ibo ni jẹ ní Yorùbá. ṣé bí Yorùbá lẹ́yìn náà. ìwọ òun ṣe Yorùbá. no ṣé yìí jẹ́ Yorùbá ṣé Yorùbá lẹ́yìn. ṣẹ́yìn bá jẹ́ Yorùbá ṣẹ́yìn ẹ̀yìn jẹ́ Yorùbá. mo ní kó get out. shut up your mouth. kò yẹ kí Yorùbá kò yẹ kí ọlọ́pàá kankan wà nígboro. tó bá jẹ́ ọkùnrin ni wọ́n gbé kẹ̀kẹ́ yìí kó máa lọ. náà ìyá èmi kọ́ mo ní. man am a man. so bàbá shut up jẹ́ gbọ́rọ̀. ẹ máa sọ pé kí n shut up mo sọ̀rọ̀ pé ìlú mi ti ìjọba adélé gan wà ní Ìbàdàn láti ọ̀dì April 12 ẹ̀yin gan mọ̀ ẹ mọ̀ ọ̀dì April 12 2024. lọ ní Ìbàdàn. kí lẹ wí. ó dẹ̀ lé wọn kúrò ní Ìbàdàn. ọlọ́pàá ẹ má wọrí náà ṣe bí bẹ́ẹ̀ ìsọ̀nsìn ṣe bí mòrògbó lẹ ti wá àbí kìíní màá tó wá bá yín bẹ̀ tí màá sọ màá tó wá bá yín bẹ̀ mi ò gọ̀ o. alo gọ̀. àní mi ò gọ̀ sẹ́. pé mọ̀tò náà tó lọ. so ẹni tó gba 500 naira yẹn kọ́ ṣé bọ́jọ́ wà papọ̀ ni. I can't collect that phone if you no give me that key. I said it. sọ pé wọn ní tó o bá fi kílẹ̀ pé wọn ò ní gba kíní yẹn. He say make you give am key before he go collect phone. Give me the key, I will collect. Set yẹn dáadáa, bàbá. Set fídíò yẹn dáadáa. Wọn kò sí pé kíní èmi mú fóònù mi dání ṣe bẹ́ẹ̀ rí ìfẹ́ tí mo gbé dání. Set it on me that well. Government will know that I'm doing my work. Ọ̀gá. Wọ́n máa wọrí èmi ni mo gbà bí. Ṣebí Àgbàrá ilẹ̀ ti wá. No, Ìbàdàn ni. No, àṣebá Àgbàrá police station ilẹ̀ ti wá. Give me the key now, we answer the person. You hear me? Who? You give me the key, man. That lóhùn. Ọ̀gá ni ọ̀gá ẹ̀ ibi tó. Ọ̀gá o. Ṣebí you are stubborn. Ṣebí oní bàbá mi gbẹ̀jọ́.
kì í ṣe kọ́rọ̀ pé èèyàn ní bàbá nígbẹ̀jọ́ ṣé ní nǹkan tó bá ti jó òótọ́ ni mò ń sọ ẹ máa fọ́ kí ni yẹn. ẹ gbé fóònù yín sọ. That is my private things mo dẹ̀ mú dání ni. ẹ̀rú bí mo ṣe mú dání ni. bó o bá dọ́rọ̀ wá dé ọ́fíìsì pẹ̀lú nǹkan tó ṣe yìí. bí mo ṣe mú dání báyìí ṣé ìwé pé kí ni. ọ̀dà. bó o bá dọ́rọ̀ wá dé ọ́fíìsì pẹ̀lú nǹkan tó ṣe yìí. ṣé kí lẹ wí. bó o bá sọ́ra wá dé ọ́fíìsì pẹ̀lú nǹkan tó ṣe yìí. pé kí nìyẹn. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ilé tí mo fẹ́ mú wá ní ṣókí wàhálà kan ṣẹlẹ̀ ní Kwara State tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ insecurity ẹ rí i pé ọwọ́ bá àwọn kan náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ìjẹta sí jẹrin lọ́wọ́ bá wọn tọwọ́ yẹn tó dé tí ọwọ́ àwọn security bá wọn tí kanu wọn wá ń jẹ́wọ́ wípé ṣé bí ìjọba Kwara náà ló fún àwọn mọ́tò ló fún àwọn níbọn ló fún àwọn ní gbogbo ẹ̀ wọ́n tún wá mẹ́ṣàn ọkùnrin kan tán pé Victor tẹ́ bá rántí fídíò tí mo ṣe nígbà kéèsì òkè ọdẹ tí wọ́n pa ọdẹ 16 níjọ́ kan ṣoṣo the same name Victor wọ́n mẹ́ṣàn orúkọ yẹn lókè ọdẹ pé òun ló wá gba ìbọn lọ́wọ́ wọn lókè ọdẹ tó lòun kó lọ sájàṣẹ́ wọ́n fẹ́ lọ sáfìsì ẹ̀ ó gbàgbọ́n yẹn lọ́wọ́ gbogbo àwọn ọdẹ ìbọn tí ìjọba kó fún wọn ó gbà lọ́wọ́ wọn ó dẹ̀ kó lọ sókè sí àjàṣẹ́ òru yẹn dápà gba àwọn ọdẹ yẹn kílẹ̀ tó mọ́ ọkùnrin tí wọ́n wá pè Victor yẹn wọ́n ní DSS officer ni àwọn kan níjọba Kwara State ló ń bá ṣiṣẹ́ dèní ìjọba Nàìjíríà ìjọba Kwara wá rí Victor rí mú jáde ó dẹ̀ kejì torúkọ rẹ̀ tí wọ́n mention yẹn ẹjọ́ abẹ́ àjọ DSS Victor tí ń bá yín ṣiṣẹ́ àbí ń bá ìjọba Kwara ṣiṣẹ́ ìkànnì méjèèjì tí ń gbàbọn lọ́wọ́ àwọn tó gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ ẹjọ́ sí àti eléyìí tí àwọn tí wọ́n mú yìí tán mention ó ní àrẹ́jì ìbọn fáwọn táwọn fi lọ ń ṣọṣẹ́ nùgbó ẹ mú ojú Victor yìí jáde Victor yìí ẹ mú ojú ẹ̀ jáde èní yìí mo fẹ́ káwọn èèyàn tó bá mọ Victor yẹn kán bá publish orúkọ ẹ̀ jáde lórí Facebook káàkiri kán bá publish káàkiri gbogbo mídíà àwọn èèyàn fẹ́ mọ Victor tíjọba ń lò láti fi gbẹ̀mí àwọn èèyàn àfẹ́mọ̀ ẹ gbé ojú Victor bóde ẹ wá gbọ́ ìtàkùrọ̀sọ kẹ wá wo báwọn èèyàn ṣe ń defend Kwara State wàhálà wà lọ́rùn yín gan o especially governor Kwara State allegation ti ń wá látọ̀ tó ṣe é pé lájọ́ mi bá wọn dá sí kí n máa pè yín ní pé torípé jẹ́ Fúlàní fẹ́ wà lára àwọn agbódegbà but náà gbogbo allegation ti ń padà wá sórí ìṣèjọba yín ó ń túmọ̀ sí pé ejò lọ́wọ́ nú ẹ̀yin lẹ́ ń ja àwọn Yorùbá tó wà ní Kwara lógún ẹ̀yin lẹ́ ń fogun ẹ̀yin jẹ́ wọ́n lẹ́ fi jà wọ́n tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ gbogbo àdúrà tí àwọn ará Kwara bá ń ṣe á ní wọ́n máa dojú àdúrà wọn kọ yín tọmọtọmọ gọ́vnọ̀ wọn ò dojú àdúrà wọn kọ yín tọmọtọmọ torí tíru yín ẹni tí bá ń jẹ́ agbódegbà àbí ìka ènìyàn láwùjọ tí ò bá parẹ́ tọmọtọmọ ìran wọn ò ní tán lórí ilẹ̀ ẹ tètè wá nǹkan ṣe sí Victor tó jẹ́ agbódegbà ẹ fi ṣe out kárí gbogbo èèyàn fẹ́ mọ̀ gbogbo ẹ̀dá alààyè tó ń bẹ lórí sọ́ọ̀lì ilẹ̀ Yorùbá yìí àti lórílẹ̀‐èdè Nàìjíríà yìí a fẹ́ mọ̀ Victor tí wọ́n ń lò láti fi pa àwọn èèyàn lẹ́kún ẹgbẹ́ jáde kárí. mo fẹ́ kẹ́ wọ fídíò yìí kẹ́ wo ìtàkùrọ̀sọ tó wáyé ní iléeṣẹ́ rédíò kan ní Kwara kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Video that they are sponsor of Kwara government agent. In fact, as I'm seated here, I am not comfortable with him because these people said Kwara government agent. We don't even know whether it's only the governor or it's in whether it's in combination. Whether it's in combination, those guys are illiterate. You can see when they said, "Wallah, it's a lie." They are illiterate. When an Hausa people tell you "Wallah," them. They are illiterate, but you can believe them. I have the floor. It's How do you see the irony? It's not the one on the floor. floor. Contradictory. I have the floor. Let him rest. I have the floor. The criminal have confirmed. They have conversed in a viral video that the government of Kwara State, headed by Abraman Abrasak, is the one sponsoring them and providing logistic support for them. And we know for sure. We know for sure that the name mentioned in that video, Oga Victor,
if you heard very well, you take conversation look of that figure. Yes. They mentioned Oga Victor. We know for sure that this name had proper in Okeode during the massacre that happened. The governor visited that place, was saying things outside the jurisdiction of the insecurity. We allow it to further. Now, Okeode people made an allegation at that time that one man representing government, a security man, had came to their village a day before the attack, withdrew all the ammunitions on the instruction of the government. Who is the government? Governor Abraman Abrazak. He said they withdrew this ammunition from them for servicing. Let me just answer and explain. For servicing. They mentioned categorically that the government said they want to service it. They took those ammunition away from them. Few hours later, the bandits came, struck the village, and slaughtered all the about 15 vigilantes that are defending the community. The same name, Oga Victor, proper, and was labeled as the one who had came to withdraw the gun, the ammunition from the vigilante. The same name is propping up in Haushi after his boys was arrested. And these boys categorically said, wait, don't even go anywhere. Wallahi talai, we are being provided this ammunition by Ilorin government. What is Ilorin government? Yeah, they should ask you. I put it. They should ask you. Ilorin is the state capital of Kwara. They should ask you. To a layman, the whole Kwara is even Ilorin. So if they say Ilorin government, they are categorically mentioning Kwara state government. But he said they are illiterate. They should not be trusted. I am telling you for a fact, Governor Abraman Abrazak and his colleagues in this government have a lot of things on their sleeve to explain to Kwara. They need to explain to Kwara who is Oga Victor. They need to explain how a government-branded vehicle bought by taxpayers' money by Governor Abraman Abrazak found its way out of Ifeanodun, out of Kwara state border, down to Haushi. Okay. Without he is telling us now that the vehicle, the people they employed, the vigilante they employed, you understand? They finished their work. Kwara state government did not employ the vigilante. They said you should not misinterpret me. Let me talk. No. He said the government. He said don't frame me. They have vigilante they employed to guide certain Kwara state government. Are you getting no, I said the Office of National Security Adviser. You cannot be relaying me. Let me talk. You have time. Okay, thank you. ṣé iná ti rí ẹ̀rí bí arákùnrin ṣe ń dìfẹ́ǹdì ìjọba ṣe ti rà bẹ́ẹ̀ rí wọ́n ṣe rí nù àwọn ọ̀tá ènìyàn tí ń bẹ láàrin wa nù tá à ń pè léèyàn ẹ máa fojú sọ wọn ibi tẹ́ bá ti rí wọn ẹ yàgò ẹ kẹ́rù yín kúrò ládùúgbò ibi tán bá wà wọn èyí ṣe ọmọnìyàn wọ́n ṣe tá àti tírèdì ẹ̀mí yín pẹ̀lú fúnjọba tẹ́ bá ti rírun wọn ẹ má bá wọn wọ mọ́tò papọ̀ ẹ má bá wọn jòkó níbì kankan ẹ ṣọ́ra fún wọn ẹ wò wọn dáadáa àwọn nù tó àwọn ní rí ìtọ́jú báyìí lọ lẹ́nìí títí láti mú àkọ́tún ètò mi wá lórí ìkànnì yìí èmi ti yín tòótọ́ bàbá àṣà.